Africa Content TV. Olóde ìbùdókè èbúté ẹ̀ka náà pàṣẹ jẹjẹjẹjẹ. Olóde ni tún ti dé bá a ṣe òrìlẹ̀ yìí sọ fáwọn èkú kéékèèké àgbàgbà ọmọ péjọ. Àmọ́ àná bí àbàtà ìmọ̀lẹ̀ ti mọ ògbóni ní pàṣẹ. Ìwé ẹni tó ní ọ̀gá máa ṣe ìbàbàbàbà bàbá ya o. Ìwé ẹni tó ní ọ̀gá Ajíbọ́lá rẹ̀ ìwé ara. Bẹ́ẹ̀ àwọn tí ní sọ̀rọ̀ bọ́tọ́bọ́tọ́. Mo fi gbàgbọ́ àwọn. Àwọn tó ní lágbára pé bàbá ti yọ owó. Ọlọ́gbà máa bá bùsàkóhò gbogbo ọ̀rọ̀. Mọ̀lẹ́bíkà káwọn náà mú mi pàṣẹ pé ikú gbọ́dọ̀ pa wọ́n. Mọ̀lẹ́bíkà fún gbogbo ẹbí mi lágbára ìtọ́mọ jẹ́nu o. Àníṣà rẹ̀ lọ́tọ́. Máa ṣe oúnjẹ àgbà. Bàbá mi pàṣẹ. Dájú àná yìí lábọ̀. Àbá mi àmì lọ́wọ́ bá jiyàn jíjábọ̀ ògùn. Bàbá ìdí wà rí ní ìsìn ìjọba. Tàbí fẹ́ ká ní abẹ́ ìjọba. Tàbí sí òòrùn. Nígbà tí òwe jẹ́ pé wọ́n ṣàkójá wọn. Wọ́n ṣàlàyé ibùdó. Ní wọ́n ṣàlàyé pàṣẹ. Mo tún ti lọ rìn ní òògùn òkìkí. Ogun òkìkí lágbàdà yìí bọ́ra. Mo tún ti lọ rìn ní ogun òkìkí. Ẹtún ti tó ojúmọ́ pé yóò jẹ́ ẹ̀kọ́ ìpàṣẹ. Ọkàn mi gbàdúrà dáadáa. Ìjẹ́ kí ṣẹ́gun ìrìnlẹ̀ wọn. Torí pé wọ́n ní ìgbàgbọ́ pé má ti gbàdúrà fún aṣẹ́gun ìrìnlẹ̀ lọ. Wàhálà mi wọ́n rẹ̀ àgbà.